ẹ̀bùn olúwa ọ̀ní Mr. Gbọ́lágún ọlọ́jọ́ bí òní máa dá kọ̀jọ̀kọ̀jọ̀ ọ̀dádá tó dá òsì dòní onípadà lẹ́yìn rẹ̀ adúmáradán mọ̀mísí tolú mọ̀mísí nífẹ̀ẹ́ yèyé olúwa dámilọ́lá òǹjọ́lá olúwa ń kọ́ ṣé gbogbo wọn ń bẹ lálàáfíà ara olówó orí rẹ̀ ọkọ rẹ̀ ayò rẹ̀ ẹni rẹ̀ ẹni bí gbọrọ jẹ́ kà láì ṣe kèrémí abídèmí abíọ́lá Mr. Gbọ́lágún aka ọmọ pásítọ̀ aláṣẹ àti olùdarí abisa mutual tó kalẹ̀ kàǹkà sí United States of America òun ló ní ìmọ̀ ké tantan òun ló ní ìmọ̀ pé those who close to you ẹ̀bùn olúwa knows that you are a lady with an amazing grace you are always anxiously conscious that the gregarious hippopotamus can be made invisible in a dark water. I really felicitate with you Adérónkè the today celebrant. God bless your new age yoo. ẹ̀bùn olúwa ṣé bí Jẹ̀bú nílùú yín pẹ̀lú bàbá tó bí ọlọ́mọ Jẹ̀bú ọmọ onígbò mọ́dé ọmọ onígbò mọ́wọ́ ẹ̀yin lọ́mọ onígbò kan àjòjò gbọ́dọ̀ wọ̀ àjòjì tó bá wọ gbòòrò yóò mọ dẹni ẹbọra ìwọ lọ́mọ aládìyẹ ògògò mọ̀gà ìwọ lọ́mọ adìyẹ bá lókun ó mì lílílí ara òrókun ara òradìẹ ìwọ lọ́mọ ó ń ṣe ọ̀yẹ̀yẹ̀ ń yọ̀ ọ̀yẹ̀yẹ̀ máma yọ̀ mọ́ ohun tó ṣe ni ó lè pa Ìjẹ̀bú ló lówó ṣẹ̀báyé kówó sílẹ̀ ó tó gbòde kó tó wá dówó ẹrú kó tó wá dówó ọmọ ìran Ìjẹ̀bú ní ti ná dọ́là kó yìnbó tó kówó dé ìgbà tó yìnbó wá dé lówó àwọn apọ̀ sí nílé Adérónkè aya Gbọ́lágún ọmọ abúlé sowó ọmọ akóbì ṣẹ̀ṣẹ̀ ọmọ ẹrù wùtì lóríta ìpẹ̀rin ọmọ ọlọ́tí kankan bí aró ọmọ òkèrèwé yẹlò ọmọ àdùbí ìgè arẹ́gbọ̀yọ̀ bí ìbọn mọ̀ wọlé mọ́rọ́ra happy birthday o àròdúnjọdún ní sáwọ́ àròdúnjọdún àròsùjọ́sù ní sáwọ́ àròsùjọ́sù bọ́túnbà kọ̀dún pèrègbọ́ amáwọ̀ tútù alẹ́ ayé bó ti sọdún yìí ó sẹ̀mí ìsìn ó sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé happy birthday o.